Otasansan rédíò and TV. ẹ̀gbọ́n náà ṣé lóòótọ́ ni wípé àwọn afọbajẹ tìlú Ọ̀yọ́ wọ́n ti já àwọn ọmọ Ìyè tó lé ní 100 pé wọ́n ti já wọn dànù, àti pé ṣé lóòótọ́ ni pé wọ́n buwọ́ lu àwọn 128 pé wọ́n kójú òṣùwọ̀n láti bọ́ sí ipò orí ìtẹ́ Aláàfin tìlú Ọ̀yọ́, àti pé kí ni ìdí gan tí wọ́n fi já àwọn 121 tí wọ́n já dànù, àti pé kí ni àmúyẹ tí wọ́n wò mọ́ àwọn 128 tí wọ́n sọ pé wọ́n kárí láì láti gun orí ìtẹ́ Aláàfin tìlú Ọ̀yọ́. Àwọn nǹkan tẹ́ gbọ́ rèé tí ó sì di mímọ̀ fún yín lórí fídíò yìí. Ẹ má gbàgbé láti bá ní like fídíò yìí, kẹ́ẹ̀dẹ̀ bá ní tẹ subscribe button ẹ̀yin tẹ́ bá ti subscribe. Bákan náà kẹ́ bá ní tẹ notification bell kẹ́ẹ̀dẹ̀ láǹfààní láti máa rí wa wò lóòrèkóòrè tá a bá ti dé sórí afẹ́fẹ́. Eléyìí tí a tún mú wá fún yín òun náà ní ìròyìn nípa yíyan Aláàfin tuntun Aláàfin tìlú Ọ̀yọ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé látìgbà tí kábíyèsí ọba aláyélúwà ọba Lámídì Àkàndá Ọláyíwọlá Adéyẹmí kẹta Aláàfin tìlú Ọ̀yọ́ tí wọ́n ti papòdà tí wọ́n ti lọ bá àwọn baba ńlá wọn, òun náà ní awuyewuye ọ̀rọ̀ nípa àyàn Aláàfin tuntun ló ti ń wáyé ní ìlú Ọ̀yọ́. Tẹ́ ẹ bá dẹ̀ gbàgbé ṣáájú àti mú wá fún yín lórí ìkànnì yìí Otasansan TV wípé àwọn afọbajẹ tìlú Ọ̀yọ́ wọ́n ti kéde àwọn ọmọ oyè 119 aspirants. Òní wọ́n kọ́kọ́ kéde, òní wọ́n fìfẹ́ hàn láti bọ́ sórí àpèrè Aláàfin tìlú Ọ̀yọ́. Ṣùgbọ́n ní báyìí eléyìí tí àwa mú wá fún yín òun náà ni wípé àwọn afọbajẹ, àwọn ìgbìmọ̀ afọbajẹ ti ìlú Ọ̀yọ́ Aláàfin wọ́n ti ṣe àyẹ̀wò fún àwọn 119 yẹn tí wọ́n sì já àwọn 61 aspirants òní wọ́n já dànù wípé wọn ò kójú òṣùwọ̀n láti bọ́ sórí àpèrè láti dupò Aláàfin tìlú Ọ̀yọ́, tí wọ́n sì buwọ́ lu àwọn 58 candidates. Òní àwọn ìgbìmọ̀ afọbajẹ tìlú Ọ̀yọ́ òní wọ́n ti buwọ́ lù wípé wọ́n kójú òṣùwọ̀n láti bọ́ sórí àpèrè ọba Aláàfin tìlú Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́ àti bí a ṣe rí kà, àwọn afọbajẹ yẹn wọn ò fi ìdí tí wọ́n fi já àwọn 121 yẹn tí wọ́n fi já wọn dànù pé wọn ò kójú òṣùwọ̀n, wọn ò fi síta. Bákan náà ìdí tí wọ́n fi sọ wípé àwọn 58 yẹn 58 aspirant candidates wípé wọ́n lẹ́tọ̀ọ́ láti bọ́ sórí àpèrè Aláàfin tìlú Ọ̀yọ́, wọn ò fi ìdí kankan síta. Ṣùgbọ́n gẹ́gẹ́ bá a ṣe gbọ́ wípé àwọn aṣojú ìjọba ìbílẹ̀ Ọ̀yọ́ wọ́n wà níbi tí wọ́n ti ṣe ètò àyẹ̀wò náà, léyìí tí wọ́n sì ní ètò àyẹ̀wò náà lọ bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. Ní báyìí bí ètò bá ti parí, tí àwọn afọbajẹ tí wọ́n bá ti parí gbogbo ètò tó tọ́ àti ètò tó yẹ láti mú ọmọ Ìyè tí ó gorí àpèrè Aláàfin tìlú Ọ̀yọ́ nínú àwọn 128 tí wọ́n buwọ́ lù tí wọ́n ṣe àyẹ̀wò fún yẹn, òun náà ni wọ́n fi orúkọ ẹni tí ó bá gbégbá orókè tí wọ́n fi ṣọwọ́ sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti bu ọwọ́ lù gẹ́gẹ́ bí Aláàfin tìlú Ọ̀yọ́. Eléyìí náà la gbọ́ la ní ká sọ fẹ́yìn lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa láti kàn ní Otasansan TV. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá o, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa. Ẹ má gbàgbé láti bá ní like fídíò yìí, kẹ́ẹ̀dẹ̀ bá ní tẹ subscribe button ẹ̀yin tẹ́ bá ti subscribe. Bákan náà kẹ́ bá ní tẹ notification bell kẹ́ẹ̀dẹ̀ láǹfààní láti máa rí wa wò lóòrèkóòrè tá a bá ti dé sórí afẹ́fẹ́.